owó ti tẹ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì méjì kan tó ń ta àkàrà òyìnbó tó ní egbòogi olóró nínú. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti lílò àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró NDLEA ti náwó gan àwọn akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin méjì kan lórí ẹ̀sùn wípé wọ́n ń pèsè àkàrà òyìnbó oníkọ́ọ̀bù kélébé tó ní egbòogi olóró nínú tí wọ́n sì ń tà á fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ ọ̀hún tó wà ní òpópónà Táǹkẹ̀ sí Òkè-Odò nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara. Àwọn afurasí ọ̀hún tí wọ́n pe orúkọ wọn ní Khadijat Abdulrahim ẹni ọdún 24 àti ẹnìkejì rẹ̀ tó jẹ́ ẹni 20 ọdún ni wọ́n ti gbá mú lọ́jọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látẹnu agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ló ti sọ di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ àjọ náà ni wọ́n lọ gbọn ilé àwọn afurasí ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n sì bá àkàrà òyìnbó oníkọ́ọ̀bù kélébé tó ń lọ bíi 42 tí egbòogi olóró ti wà níbẹ̀, tó ṣàlàyé pé ìgbésẹ̀ náà wà fún láti fòpin sí lílo egbòogi olóró nínú ọgbà ilé-ẹ̀kọ́ gíga fásitì, àti wípé ìnáwó gan àwọn afurasí ọ̀hún tọ́ka sí bí wọ́n ti ń fi egbòogi olóró sí nǹkan jíjẹ fún àwọn ọ̀dọ́ tó ní àwọn ó tẹ̀síwájú nínú ìgbìyànjú àwọn láti ṣe àfọ̀mọ́ gbogbo agbègbè lọ́wọ́ irú ìwà ìbàjẹ́ báyìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe